right. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. kọ́tà sunkún kiri ayé nílé dúníyà. kọ́mọ lè jẹ kọ́mọ lè mu nítorí tànàbí. ẹkún ọ̀tá mi lópin. ẹ̀kún ọ̀tá mi mama jẹun lópin. òwì tí ẹkún ọ̀tá mi mama jẹun lópin. kọ́tà sunkún kárí ayé nílé dúníyà. kọ́dà kọ́mọ lè jẹ kọ́mọ lè mu nítorí tànàbí. Alright. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. ẹ̀yin ọkùnrin ẹkún ọ̀tá mi mama jẹun lópin. kọ́tà sunkún kárí ayé nílé dúníyà. kọ́mọ lè jẹ kọ́mọ lè mu nítorí tànàbí. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. kọ́tà sunkún kárí ayé nílé dúníyà. kọ́mọ lè jẹ kọ́mọ lè mu nítorí tànàbí. ẹkún ọ̀tá mi mama jẹun. alága òní. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. all right. ẹkún ọ̀tá mi mama jẹun lópin. kọ́tà sunkún kiri ayé nílé dúníyà. kọ́mọ lè jẹ kọ́mọ lè mu nítorí tànàbí. ẹkún ọ̀tá mi lópin. ẹ̀kún ọ̀tá mi mama jẹ́ lópin. òwì tí ẹkún ọ̀tá mi mama jẹ́ lópin. kọ́tà sunkún kárí ayé nílé dúníyà. kọ́dà kọ́mọ lè jẹ kọ́. Ya Rabbi la tajalni Àmín. àmín. kafiran Àmín. abadan. Àmín. واجعل سريرة قلبي دار إيماني. Àmín. عز بلا ذل. إيوانا أعلمك. علم بلا جهل. الله أكبر. يسر بلا عسر. أمن بلا خوف. آمين. إلهي يا رحمن يا سامع الورى أجب لي بدعواتي ويا كاشف الضر. أيوة تلم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الرحيم. kò sí mùsùlùmí ń jókòó yìí ni. wọ́n ń bẹ níyà yìí oúnjẹ ọ̀sán tó jẹ lómi èjẹun. Àmín. اللهم صل اللهم صل صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. الحمد لله رب العالمين. 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 àwọn àgbàlagbà kí ni wọ́n wí. wọ́n ní òníyàwó ọlọ́ọ̀fàjẹ́. ó nú rẹ̀ wo ní àwọn akọ̀tì ẹ̀ lẹ́tọ̀ọ́ gbà á. wọ́n tún fún ọ láti ro òtún yín mú. èmi àwa mọ̀ tó ní máa má lè jẹ ó ti ro kò ti ro ẹbí ọ̀sán lóbi. àwọn náà wọ́n tún sọ bẹ́ẹ̀ fòròfòrò mú ìyàwó. ọ̀sán ju yàrá fìfo lọ.
mo kí bàbá wa ìmáàmù àgbà nọ́mbà 1 náà nìyẹn àwọn náà lákọ̀ọ́kì ẹni ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ ọlọ́run ẹni ọlọ́run finú fẹ́ dọ̀fẹ́ olólùfẹ́ ọlọ́run tí àwọn ẹni ọlọ́run bí Allah àrólé àwọn ẹni ọlọ́run táwọn náà wá ń bí àwọn ẹni ọlọ́run dálẹ̀ ẹni tí ń bá ọlọ́run ṣiṣẹ́ pọ̀ ẹni tọ́lọ́run ránṣẹ́ tọ́wá bísí lérí tọ́lọ́run. Allah tí ń pe ọlọ́run tọ́lọ́run sì ń dá lóhùn. Al-Qur'ani fi yé wa ń bì kan pé fa ansala sakinata fi qulubil mu'minin. bẹ́ẹ̀ni ó wí bẹ́ẹ̀. àwa béèrè kékeré túmọ̀ asakinu yẹn àwa rí i pé asakinu wallah. Allah. ọlọ́run sọ ìfàyàbalẹ̀ sọ́kàn mùsùlùmí sọ́kàn mùmìnì kò sì ti ń jẹ́ ìfàyàbalẹ̀ jọ ọlọ́run lọ tó bá kó sọ́kàn mùmìnì ẹ̀ ń tọ̀ ń ọlọ́run ọmọ gbẹnu ẹ̀ sọ̀rọ̀ bó bá ní kójú ọ̀rọ̀ yóò sì rọ̀ òjò yóò tó yóò sì tú lágbájá máa lọ bímọ yóò sì máa bí máa lọ jẹ́yàn yóò sì máa jẹ. fa ansala sakinata fi qulubil mu'minin. Akramakumullah.
padà sí yín àmín. àwọn èèyàn fẹ́ sàmì wọ́n bí sí ni o. yóò bá gbèsè wọn dénú bọ́ọ̀ bá ń ṣàdúrà fún yẹn tí èsì ara ilé wọn ò ní sami dáadáa èyí tí ọba ìsàmì náà bí gbọ́sẹ̀ kó lọ síbi tù ní. àríyàn àtọ́lọ́hún ní bàjẹ́ àmín. àríyàn àtọ́lọ́hún ní tàsé àmín. ọlọ́hún ní tú àṣírí yín àmín. ọlọ́hún ní tú àṣírí yín àmín. ọlọ́hún ní tú àìṣeérí yín àmín. láyé nísàárè àti lẹ́kìyàmà ẹ bá ń ṣe àmín mẹ́ta mẹ́ta fún bàbá. àmín. àmín. àmín ya Allah. àfàwà síbí Allah wọn ló wà dùà bàbá wa imam ní bí wọ́n ti ṣe látẹ̀kàn nìyẹn bẹ́ẹ̀ni. èèyàn sì ní máa ṣe báyìí kọ́lọ̀ alága òní èèyàn ní máa ṣe báyìí ti ṣe ìkọ́lọ̀ mọ́bùkún inshallah. gbogbo yẹ̀yìn bẹ́ẹ̀ àtẹ̀ntọ́ sàmì lọ́hùn mẹ́wọ̀n àti níyìn Allahu Akbar. àtẹ̀tẹ̀ sàmì tẹ̀tún ọba pò bí wọ́n ti tọrọ fún baba imam ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yìí náà. àmín. imam lọ sọ wá donílé lọ sọ wá donílùú Allah. látara àfẹ́ baba wọn ní tẹ̀sùbà àwọn náà ṣe bẹ́ẹ̀ baba wa òwe náà àwọn náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó dúpẹ́ fún yín. àmín. látara ìfẹ́ ọlọ́run tí wọ́n ní sí wa àwọn olóyìnbó ń pe kíní kan ní qualification èmi ò kàwé o èyí tẹ̀ ń sọ òun náà èèbó ni náà. ẹni ìmáàmù náà ní tí máa gbọ́ ẹ máa sọ yọ máa ṣe déédéé. Akramakumullah. olórí ọmọ Ìlọrin ó nu. ọlọ́run ó dúpẹ́ fún yín. àmín. àmín. wọ́n á máa fi qualify èèyàn ní pé n ṣe lágbájá tó fi dìsáàfù ká ṣe báyìí fún rìn níta rí lára ẹ̀ níta fi ń sàpọ́nlé ẹ̀. tá a fi ń ṣe báyìí fún gbà kíní nìta ń pè ní qualification yẹn ayakumullah. èmi ò ní kò sí. bàbá tí kúrò ìbá ṣe pé ọlọ́run lè ń fẹ́ lára wa ọparí Masha Allah. bọ́ba ti yẹ lẹ́yìn ọlọ́run kò sí káńfẹ́ lára wa mọ́. àti ẹ̀ àti hùn ọlọ́run ò ní kọ̀yìn lẹ̀ pé wọ́n fẹ́ yín mọ́. amiina. wọ́n tọrọ bẹ́ẹ̀ fún bàbá wa onítẹ̀sùbà abiza Allah. àwọn jẹ̀jẹ̀ wọ́n ti fún mi ní wọ́n ní ìkàlẹ̀ kí ni wọ́n wí. wọ́n ní jọ́tà àbá wa ká mi mọ́ Ìlọrin àwọn bá pìtàn fún mi pìtàrà àwọn fún mi dáadáa njọ náà ọ̀dà bẹ́ẹ̀. wọn lọ da ọlọ́run ti jẹ nkájọ àmín. kele rówó náà fún tàn ní àmín. ọlọ́run ní da ọ̀rọ̀ irú. kọ́lọ̀ má sì jọ jẹ́ wíkẹ́ndì táwọn ọlọ́jà. àmín. àmín. àdúrà ló ṣe. àbáwá hasbi Allah adamallahu hayatahu. ẹ̀rí Allahu akbaru kabira. Allahu akbaru. kabira. Abdulfatai dáhùn app òun ni mánéjà wa òun la tó kún wa lórí rédíò ní gbogbo ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n pé yẹn kọ́ gbé wa wálé yìí pé àwa ṣe wá sí ní gbangba afọwọ́ àṣìbí aláwì ni bẹ́ẹ̀ni. àbí nasfat la ọkọ wa. bẹ́ẹ̀ nasfat mọ̀kọ́ wa èmi rántí mọ̀kọ́ àmọ́ lẹ̀. nínú gbólọ́hùn ni gèsè nínú gbòòrò lẹ́yìn ìlú ó ti wá di gbòòrò nísìnyí o. àìwọ̀lúngbà náà bẹ́ẹ̀ni. nasfat ni mo rántí tí mo kọ́ rẹ̀ mọ́ bá wọn lọ́ọ̀tì nasmot inshallah. èmi àti àfàwà Abdullahi Akébọ̀dé mi ti gbàgbé tó bẹ́ẹ̀ni. àfàwà ló wá gbé wa wọnú gbòòrò Àkúrẹ́ láti jọ rẹ̀ ló ti já mi lẹ̀ kò béèrè mi mọ́ àfòní. báwọn ti ṣe ti wọn nù wọn bá ti mú sàn tán wọn ju èkó rẹ nù ni. o ṣeun. kí ló kàn wọ́n. kí n rojú rẹ̀ fún gbogbo ayé. kàn wọ́n kọ́. oge mi ọ ti da báwọn oge mi wá bá ìmáàmù tán alihamudulilayi ọlọ́run mọ́sá fèrè jì ọ́ àmín. ọlọ́run gbàdúrà sí jù báyìí lọ ọlọ́run afa lọ́dọ̀ ọlọ́run. àmín. mo kí alága àjòkó afa wa gbà lọ́wọ́ ẹ̀nà ọlọ́run mọ́sá sàlékún dáadáa yín Sheikh Watajudeen ọlọ́run ó dúpẹ́ fún yín afa wa jẹ́jẹ́ ẹ dákun gbogbo yín afa ó wù mí kí n máa dákọ yín lọ́kọ̀ọ̀kan ni. àlejò sojú ara ẹ̀ di jígà ó ní ọ̀sálẹ̀. àṣírí yìí ò ní tú láíláí. àmín. ọlọ́run afa lọ́dọ̀ ọlọ́run. àmín. alága wa lónìí alájì wa bàbá ẹlẹ́ran londo alájì wa Ṣíkírù ajàfẹ́sìn. Ìbàdàn ni wọ́n kọ yìí o ọjà Ìbàdàn ọjà fẹ́sìn ni ajá ń bàdàn ni tẹ́lẹ̀ kí nìyẹn yí padà ni. ọlọ́run ọjà ní Ìbàdàn òun jà fẹ́sìn. ebi báyìí ti wí inú.
ajàfẹ́sìn alága àwọn alápàtà bẹ́ẹ̀ bá ti rí gbàtẹ́ gbá máìkì mú àtẹ̀yìn àti alága ẹgbẹ́ ìgàn yẹn mọ̀ pé ní màálù nìyí. ohun yín lágbára púpọ̀ ọlágbá. àmọ́ ẹ̀sìn ń bẹ lára yín èmi ò rí ní tẹ́ ẹ̀jẹ̀ lára màálù ẹ̀dá kan tẹ́ ẹ̀jẹ̀ rí lára màálù náà kò sí wọ́n jẹ òróró wọ́n jẹ àwọn yìí jẹ Allahu Akbar. òróró tí wọ́n jẹ àwọn jẹ wọ́n sọ̀rọ̀ tó nù màmá púpọ̀ ẹ̀ ní màá padà ṣe bọ́lá ilé amiina. ẹ fi tẹ̀mítẹ̀mí ẹ fi hàn wá pé ìsìlámù yìí dá yín lójú Allah. ọlọ́run ní yọ̀rọ̀ yín kò ní yọ̀rọ̀ ìsìlámù kò ní ọ̀rọ̀ yín mọ́ àmín. ẹ wá ní lo àpàrà ṣe púpọ̀ mọ́ṣá yín amiina. àmín ẹ jókòó lẹ̀ afáwọn onímọ̀díwù àti àfáàwà ọ̀wọ̀ bẹ́ẹ̀ni. tí wọ́n ń darí ètò àwọn máìkì tó ju ẹ́ńjìnì lọ. gbígbà àdúrà tó nára tán ọlọ́run bá fi kún sí mi jù báyìí. àmín. bàbá wa olórí ọmọ Ìlọrin Alhaji wa Jàgbé bẹ́ẹ̀ni. àti gbogbo IDPU tó wà ń bí àti tí ò sí ń bí kọ́ àdúrà gbà ní bẹ́ẹ̀ni. gbogbo yẹ̀yìn ọlọ́run wọlé àlùbáríkà tí wọ́n jọ fi bí àwa pẹ̀lú yín o Allah. tẹnìkan ò lè sọ pé báyìí ni ọ̀sán àlùbáríkà ní Ìlọrin Allah. Allah. ọlọ́run wọlé àlùbáríkà tí ń bẹ lu Àkúrẹ́ yìí tẹnìkan ò lè sọ pé bìkan àlùbáríkà ò sí l'Àkúrẹ́ yìí kò sí kò sí. kò sí ibi tí ọ̀sán àlùbáríkà ní kò òlu sí yìí ibi tí ọ̀sìn kò Wallahi. sí kò sí. mo ló pe ọ̀la àlùbáríkà èmi ọ̀ wá mọ̀. ibi tí ọba ti rọgbọ fún ọ ń rọgbọ fáwọn nǹkan mẹ́ẹ̀. ń dá fáwọn kan àwọn kan rí tiẹ̀ ṣe. àfààní ọlọ́run àìbẹ̀ lọ́hùn àbẹ̀. gbogbo yẹ̀yìn bẹ́ẹ̀ àti lọ́mọ Ìlọrin àti lọ́mọ Àkúrẹ́ àti lọ́mọ Oǹdó àti lọ́mọ Àkàrẹ́ àti lọ́mọ Ọ̀wẹ́nà ọ̀wẹ́ náà Ìwó. Ìwó ọmọ àkókò. Ìbàdàn níbo tún ni Ẹdẹ. mo ti dákọ̀ Òwò Òṣogbo. Ọ̀wọ̀. Ọ̀fà Ìkìrun. Ọ̀fà Ìkìrun Ẹ̀rìn. ọ̀dà gbogbo ẹ̀ látòkè kọ́dà Ìdànrè Ìdànrè. ayé ẹ̀kọ́ ni Lábẹ́òkúta lọ́hùn. kò ní burú fẹ́ni kankan náà yìí. àmín. ala nabi sallallahu alaihi wasallam Amin. wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. àmín. Àmín. àwọn form 1 àwọn ìyá wa nù àwọn nù àwọn ìyá nù. mọ́dàkọ àwọn ìyá àwọn nù. àwọn táwọn mọ̀ láwọn ìyá àfọ̀n 1 àwọn nù. Àwọn ìyá gidi. àwọn ìyá nù yáre. lẹ́yìn àwọn ìyá hùn àwọn ìyá rí dèédé lókù yákìyá. wọ́n ń pa àwọn ìyá kan ní ìyá o àwọn yóò sì bá àwọn òní wọn Wọ́n ètò wọn á pè wọ́n lọ́sàn-án àfòrú. àfi lóru Òru ni wọ́n pa wọn. àmọ́ àwọn form 1 ìyá ni wọn Kò sígbà téèyàn pé àwọn tí wọ́n dáhùn tí wọ́n. àfààní ọlọ́run ìbẹ̀lẹ̀ òun fún yín Àmín. láyé tàrí kìyàmà ọlọ́run níjà yín lẹ́yìn oṣù ọlọ́run. Àmín. kì í wá sẹ́yìn nìkan àti gbogbo obìnrin tó bá sàmì tí ń bá gbọ́ níyà yìí. àmín. ọlọ́run ó gbàdúrà yín kárí dáadáa. àmín. àwọn ẹgbẹ́ New Star Club tí alága wa fún gbogbo alápàtà londo state àbí no president ni president national union fún àwọn alápàtà àbí tán wá jẹ́ alága jòkó òní tán fún yín ní slogan bẹ́ẹ̀ kẹ́ wí lẹ́ẹ̀kan ẹni slogan Allah àwọn fún wa ọlọ́run ó dúpẹ́ fún yín ṣe ẹ kú ànáwó sí alhamdulilayi. ẹ ṣé. èyí tí a rí pẹ̀lú yẹ̀yìn New Star àti tọ́pìkì tẹ fún wa níta rí lára yín ó fi hàn pé lóòótọ́ lẹ ní ìṣọ̀kan torí unity lẹ́ni ká sọ̀rọ̀ bá ìṣọ̀kan gbogbo ayé tètè mú bàbá ìmáàmù pa gbogbo ọ̀nà tì fún yín ọmọ nìyí ni. Ọmọ nìyí o. Ọmọ nìyí o. ẹ mọ wa ọlọ́run pẹ̀lú yín àmín. àìní máa ṣe má ọlọ́run ní kọ̀ díẹ̀ sọ̀rọ̀ yìí. àmín. àwọn New Star ní sàdúrà fún un ṣé wọ́n tẹ́wọ́ báyìí. Wọn ò tiẹ̀ gbọ́n táwọn wí. àwọn ṣe tí wọ́n lọ ni. Wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan mi. ẹ máa ṣe ọjà wọn àfọ òdúró tì yín
àìkò onímọ̀ ṣe mọ́ ẹ̀ ní sàgbàkọ̀ ẹ̀. àmín ẹ bá sa mẹ́ta mẹ́ta fún wọn. àmín àmín آمين يا الله Allah. àfa tó ga ẹ ní sí àgbákò. أكرمكم àwọn الله àfa wa ò nira burú nira burú. ẹlẹ́ àfa wa ò ní jìyà. ó ní jìyà. àwa náà tí wọ́n kọ́ ká máa nira. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. àwọn àfa wa ò nira burú. ẹ má lè sí. ẹlẹ́hà fáwa oníjìyà wa náà tí wọ́n kọ́ ká máa níyà. Ọlọ́run ló ṣe wọ́n ní. gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. ẹ̀wẹ̀ dákọ̀ẹ́jà dá dúró báyìí. لا يقول الله bísímìlá ìpínlẹ̀ aláwọ̀ àwọn àfa ẹja ké tán lọ ń bẹ̀ olúwa láwọn onídìí kan ما شاء الله ẹ gbọ́ àti ń lórí iṣẹ́ ọ̀kan dùn ní. irinṣẹ́ tí fún yàn ń slow motion. bisimilahi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين ìṣọ̀kan. نعم ìṣọ̀kan. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run kò ṣe àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́. bisimilahi rahmani rahim wa bihi nasta'inu rabbi zidni ilma. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ربي زدني علما. àfa tó ga ọlọ́mọdé yìí dára yín. ọlọ́run ní àṣẹ ṣọ̀kan ó ní àṣẹ ṣọ̀kan. unity Naam. ó wá pín sọ́nà yẹlẹyẹlẹ. ó pin ọfọn kìíní ọ̀hún ká. àfa ẹ ní sí àgbákò. nínú ẹbí Ee, láì fẹ́ ẹ̀sìn sí láyé fẹ̀sìn ṣe bàbá. nínú ẹbí nínú ẹbí. agbọ́dọ̀ sí ṣọ̀kan túláàsì. láì fẹ́ ẹ̀sìn sí a gbọ́dọ̀ ṣe nínú ṣọ̀kan. ẹbí Ee, agbọ́dọ̀ sí ṣọ̀kan ó di túláàsì. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àfa yìí bàbá أكرمكم الله. kí lẹ́sìn rẹ kò tí ì kàn kọ̀ọ̀kan. agbọ́dọ̀ sí ṣọ̀kan. inshàlá. bàbá sọ̀rọ̀ mọ̀lẹ́bí lágbájá kì í bá wa kírun kò tí kan. ìkan ẹgbẹ́ yìí ń kalẹ̀ náà. àfa yìí أكرمكم الله. nínú ẹ̀sìn àtúngbọ̀rọ̀ sí a ṣọ̀kan tún gbọ́dọ̀ túláàsì ni. ìṣọ̀kan nínú ẹ̀sìn àgbọ̀rọ̀ béèrè pé ta nìran ẹ̀ elédè wo ni níbo ló ti wá. ọmọ ìlú wo ni sáàjọ ń pàdé mọ́sálásí àti dọ̀kan náà. ìṣọ̀kan ti bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم ó di méjì بسم الله الرحمن الرحيم nínú ẹbí وبه نستعين ربي زدني علما. ó di méjì kàkẹ́ ànábì tinú ẹbí tinú ẹ̀sìn ọwọ́ kù tàdúgbò Naam. ká tó wá pé tìlú tàdúgbò làkọ́kọ́. kàkẹ́ ànábì bàbá ládùúgbò wa a gbọ́dọ̀ ní unity ìṣọ̀kan. a gbọ́dọ̀ ní ṣọ̀kan inshàlá. ládùúgbò ó àfáàyè bàbá ládùúgbò a gbọ́dọ̀ ní ìṣọ̀kan àfáàyè حياكم الله. kó tó wá kan tinú ìlú kó tó wá kan tìlú. àfáàyè bàbá kó tó wá kan torílẹ̀-èdè kó tó kàn yún náà. a gbọ́dọ̀ ní ìṣọ̀kan. شكرا. ó kàkẹ́ ànábì ẹ ní sí àgbákò. أكرمكم الله. ìgbà tí baba ìmáàmù ń ṣàdúrà lẹ́ẹ̀kan àwọn ajánẹ́sì alálùbáríkà yìí eba. àwọn ajánẹ́sì alálùbáríkà أكرمكم الله. ìwọ̀n ń fi nǹkan kan kún fún baba rí pé nàìjíríà ń ṣàárẹ̀ bẹ́ẹ̀ ló wí. àbí èmi náà bọ̀ bẹ́ẹ̀ ni. ó ní nàìjíríà ń ṣàárẹ̀ gbogbo ọsibítù ló sì kọ́. afáàyí أكرمكم الله. nàìjíríà ń ṣàárẹ̀ Ní ọsibítù tó àmọ́ ọlọ́run ti ń fún un lóògùn ń ti ń gbádùn bọ̀ díẹ̀díẹ̀. torí pé kí ló fẹ́ kó àlàáfíà bá nàìjíríà ìṣọ̀kan. ìṣọ̀kan ló fẹ́ kálàáfíà. لا إله إلا الله. ó àfáàyí أكرمكم الله. àgbọ̀rọ̀ tẹ̀sìn bọ̀ ẹ̀sìn báwo. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yìí ẹgbẹ́ sì kalẹ̀ náà. kàkẹ́ ànẹ́bì bàbá ìjọ tá a gbé àwọn bọ̀dá yìí dé bẹ́ẹ̀ ẹ bá mọ̀ kí wọ́n yé sẹlẹ́sìn wa ìbá àmọ̀ bẹ́ẹ̀ kálukú sì gbárùkù tí wọ́n ń jọ́ a sì gbárùkù tì í jọ ní yóò sì lẹ́nu di tiwọn wọ́n dé bẹ́ẹ̀. àbí ẹ̀kọ́ mò ń tẹ̀lé yìí.
ó tún wá kan tiwa yìí náà ẹbẹ kọ bẹ́ẹ̀ni. ẹja ṣe ìṣọ̀kan Allah. kárí àwọn tára ara ní ní Nàìjíríà pé àwa ní káka kúpa wà lára ni. àwọn tẹ́mi wọn ń ṣòfò kágbà para wa ni wọn kágbà báwa ara wa ni wọ́n. kàkẹ́ nẹ́bì baba. ọrọ̀ ajé Nàìjíríà ti ń ṣòfò kágbà pé tiwa ni kágbà pé tiwa ni kọ́ mọ́ lọ léèwé kí wọ́n sì jí gbé lọ ká má rí i mọ́. kágbà pé tiwa ni La ilaha illallah. unity ìṣọ̀kan. ìṣọ̀kan kàkẹ́ nẹ́bì baba. Ọlọ́run tó wá ní ká ṣe ṣọ̀kan yìí bàbá ìmáàmù kò wá dá wa lórí sí kan náà kò dá wa lérí sí kan ó sì ní àṣẹ ṣọ̀kan. Ọlọ́run fẹ́ wo ẹwà sí ṣọ̀kan ká má wẹ̀ kọfà wo ìwà sí ṣọ̀kan kọfà wo bọ́dì sí ṣọ̀kan kọfà wo àásìkí sí ṣọ̀kan kọfà wo èdè sí ṣọ̀kan kọfẹ́ ká wo làákàyè sí ṣọ̀kan kọ́lá kọfí á wo ìran ṣe kórè ṣọ̀kan. kọ̀dá wa bákan náà Akramakumullah. kàkẹ́ nẹ́bì baba. Ọlọ́run ní àṣẹ ṣọ̀kan òsì dá wa bákan náà kọ̀dá wa lórí sí kan bẹ́ẹ̀ni. àfáàsùpínà láwùjọ lójókòó yìí bẹ́ẹ̀ni. ẹ bó ti tó ẹ wo èmi òun jòkó lórí àga kọ̀sáyè. wọ́n yọ mẹ́fà mi lára òní kan ibi ẹyin àti ìmọ̀mú àgbà jòkó bẹ́ẹ̀ nìkan bá tún fẹ́ jòkó yóò jòkó sí. àyè ó tó kú bẹ́ẹ̀ni. ẹ wo nìkan wọn àti àga tírísítà àwọn méjì sì kún bẹ́ẹ̀. àwọn méjì jòkó àga sì kún kọ̀sáyè. أعوذ بالله من الشيطان الرجيم túsítà làwọn بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. Ọlọ́run ní àṣẹ ṣọ̀kan ọ̀dà àwọn kan wọ́n lè bínú ọ̀dà àwọn kan wọ́n ní sùúrù Ọlọ́run ọ̀dà bákan náà ó sì ní àṣẹ ṣọ̀kan. ó sì ní àṣẹ ṣọ̀kan. àwọn kan sara àwọn kan wọnú sí. bàbá ìmáàmù Ọlọ́run ní àṣẹ ṣọ̀kan àwọn kan lówó àwọn kan yọ lòsì ó ní àṣẹ ṣọ̀kan àwọn kan lówó sẹ́ àwọn kan yẹwò lòsì Ọlọ́run o. kàkà nẹ́bì Baba. àwọn kan pupa àwọn kan dúdú bẹ́ẹ̀ni. ọ̀dà wa lórí sí kan náà ó sì ní àṣẹ kan. ó ní àṣẹ ṣọ̀kan àwọn kan ga àwọn kan kú. ẹ wà fẹ́ madiw bó ti pọ́n ẹ wò èmi bẹ́ẹ̀ mi ti dúdú bẹ́ẹ̀ni. wọ́n sì ní àṣẹ ṣọ̀kan. ọ̀dà tó wọ Ọlọ́run ló kún ẹ̀yìn. àwọn fún madiw méjì wọ́n takora wọn ọ̀kan dúdú ọ̀kan pupa. èyí tó pupa kẹsẹ̀ yà yín ní bọ̀ tẹ́lẹ̀ go slow ló mú tọ́jú dúró. ọ̀tọ̀ níbi tí ń lọ tẹ́lẹ̀ ó dọ̀ bu amúlọ́bá ní kò wọ́n gba kúṣẹ́ lọ́wọ́ bá rẹ̀ Nàìjíríà. láyìlá àfa àtọ́gà ẹ ní dààmú wọ́n ní ká ṣe ṣọ̀kan ìṣọ̀kan. Ọlọ́run ọ̀dà olóríṣi kan náà kàkà nẹ́bì baba. àwọn kan méde pé tí ọ̀dà bẹ́ẹ̀ni. àwọn kan sọ ní ju à alẹ́ mọ̀ pé mi ò mọ̀ sọ̀ tó bá lọ. wọ́n ní ká ṣe ṣọ̀kan ìṣọ̀kan sì ló pè. kàkà nẹ́bì baba. àwọn kan lè kówó jọ àwọn kan lè kówó jẹ wọ́n lè ná. La ilaha illallah. àfa yìí ẹni ọba tóbi ọwọ́ abíyá. àwọn kan lè kówó jọ àwọn kan lè ná. àwọn kan lè kówó jẹ àwọn rọ mí ni Bẹ́ẹ̀. wọ́n kó jẹ mọ́. wọ́n sì ní àṣẹ ṣọ̀kan. àsìfẹ́ ṣe ṣọ̀kan. ọlọ́mọ wa ṣàánú wa. kàkà nẹ́bì baba. àwọn kan ọkàn àwọn kan ẹ̀mí tiẹ̀ fúyẹ́ bẹ́ẹ̀ni. àwọn kan iye ogún ọdún àmọ́ ooru. ihoro nù wọn ọ̀rọ̀ gbọ́dún bẹ́nu ẹlòmíì bẹ́ẹ̀ bá túlẹ̀ yóò wí. àfa àtọ́gà bẹ́ẹ̀ ní sí àgbà wọ́n sì ní àṣẹ ṣọ̀kan. ọ̀nà wa dá. kí wàá la fẹ́ fi ṣe ìṣọ̀kan Ìṣọ̀kan. kí ni ìṣọ̀kan tá a fẹ́ ṣe láàrin bákan náà yìí àríwá kan náà o. ọba mi tó sì pa wá láṣẹ ìṣọ̀kan kò dá lóṣì kan náà ọ̀dà wa lórí sí kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dà wa. kàkẹ́ ànábì Baba. Akramakumullah. ẹ wà wá láàfà náà baba ìmáàmù ni àwọn wọn jòkó òun. ẹ bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀. èmi nìyí nísìn ẹ̀yin ni èmi náà mo dúró fúnra mi yìí. ẹ bẹ́ẹ̀ kọ́ Baba. ìyẹn lè gbé mi lówó nísìn kí mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ìyẹn lè gbé ìmáàmù náà lówó ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá gbé èmi lọ́wọ́ èmi ọ̀ sọ̀rọ̀ o torí mi èní. tọ́ sẹ́mi ní ẹ̀wọ̀n wá kí wá ni ẹ̀yin náà kẹ́ ẹ̀ bá wa ATM wà lẹ́yìn. sẹ́mi ní ebe ATM ti wà lẹ́yìn. kàkẹ́ ànábì Baba. ẹ wà wọ́n wá sí wọ́n ní ká ṣe ṣọ̀kan náà baba ìmáàmù èyí ń pọ́n mi lé èmi ọ̀rẹ́ dé àti pọ́n yín lé ìṣọ̀kan wá dá bẹ́ẹ̀ o ìyẹn ìṣọ̀kan wá dá. wọ́n sì ní àṣẹ ṣọ̀kan èmi kúnlẹ̀ kí ọ ìwọ ń gara sí. ẹ̀yin gbẹ̀nìkẹ́ léèyàn òun ká ìṣe èèyàn òun lè fò sí mi. wọ́n ní àṣẹ ṣọ̀kan ìṣọ̀kan wá dá. kàkẹ́ ànábì baba adébí wáàsí wọ́n náà sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ọ̀ ń sọ̀rọ̀ àfáàjò ní ìtọ́sí ọ̀ ìṣọ̀kan wá dá. wọ́n sì ní àṣẹ ṣọ̀kan ẹ dákun. ìṣọ̀kan- kàkẹ́ ànábì baba Akramakumullah. wọ́n ní ká ṣe ṣọ̀kan àwa àfáà kan tọrọ àlàáfíà sílùú láì gba kọ́bọ̀ bẹ́ẹ̀ ni kò fún wa lẹ́múlùkù ìlú wa ń bọ̀ lókè ń bọ̀ sálẹ̀ ọlọ́run mọ́gbé bá májà ara rẹ̀ májà sírìn abẹ́ẹ̀kọ́ àwọn àfáà kan sì ń pe dókítà sí yàrá fọkànbalẹ̀
ẹlẹ́rìí ló ń sọ ní hospital yìí àwọn ọkàbalẹ̀ àwọ̀rò sáti gbowó wa. gbowó wa odidi màálù láàyè mẹ́lẹ̀ láàyè wọ́n mọ̀ ń lu àwọn èèyàn wá ni. baba baba wọ́n ní àṣẹ sọ̀kan akaramakala baba ń gbọ́. bọ́bọ́ wa rí bẹ́ẹ̀ ẹ wo bí tí sọ̀kan ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa oníwàásí a nídìí sọ̀kan. a nídìí ẹ̀ ó ti ẹ̀ gbọ́dọ̀ wà lọ́dọ̀ tiwa. bàbá wa imam baba ń gbọ́. nítorí pé a ti sọ wáàsí di pé ẹ̀fílẹ̀ yọgbọ́ tẹ̀lé ààrẹ oníwàásí ládùúgbò wọn ẹ̀fílẹ̀ wọ́n sọ̀rọ̀ sí yọgbọ́ tẹ̀lé ààrẹ. wọ́n fi àgbákò ọ̀rọ̀ àwọn àtòrí rẹ̀ máa lọ lè rọ orin ká kọ. that is one. wáàsí làwọn èèyàn fi ń dàwọn èèyàn nù lónìí. wáàsí ni. wáàsí làwọn kan fi ń tàwọn èèyàn sọ̀rọ̀ lónìí. a sì ń sọ̀rọ̀ lérí ìṣọ̀kan ọ̀nà jìn La ilaha illallah. ọ̀nà jìn gan kàkẹ́ ànábì ẹ̀ ní sí àgbákò bàbá ìmọ̀mọ́ àgbà bàbá ń gbọ́. ó jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ àgbà nù lù ó tójú yín rí lára wa láàfa díẹ̀ kọ́. kìí ṣe kínkínní ẹrù tó àgbàlagbà gbàrú tẹ pálérí ẹ mọ̀ pé kìí ṣe ẹrù kékeré nù ẹ lámúmọ́ra ni. ẹ wo ìlànà tẹ́ ìmọ̀mọ́ ńlá kalẹ̀ ṣé ẹ gbọ́ ìmọ̀mọ́ jámù bẹ́ẹ̀ ní rìn bẹ́ẹ̀ tí rìn. gbogbo wọn náà kọ́ ẹ̀sà ni. àwa láàfa a nídìí ìṣọ̀kan. a ní ìdí ìṣọ̀kan o kábàlà. lábẹ́pẹ́ a nídìí ìṣọ̀kan àwọn pásítọ̀ wọ́n nídìí ìṣọ̀kan. àwọn náà nídìí ẹ̀. ìṣọ̀kan tá a wá ní àwa aláàfáà mùsùlùmí àtàwọn aláàfáà kírísítẹ́nì a nídìí ìṣọ̀kan. a ní ìdí ìṣọ̀kan láàrin ara wa. nítorí pé ọlọ́run ló pa á pọ̀ nàìjíríà bẹ́ẹ̀ni. a lè rí ìyà bá a ti máa bára wa fà á tálíkì àmọ́ ọlọ́run ó fi dé. tálíkì àmì èdè nù àti kìrìsìtẹ́nì àti. ká kúkú gbèjà ìdájọ́ eléyìí ń lẹ̀ káwájọ fèsì ọlọ́run lérí nàìjíríà ká ṣọ̀kan. ká fèsì ìṣọ̀kan ẹ má dá ṣe lọ́tọ̀ọ̀tọ̀. kí nàìjíríà balance. kí nàìjíríà kọ́kọ́ gbádùn dáadáa kálàfíà ò tó. àfààní baba ìjọba tí ọba dá káwọn mùsùlùmí àti kírísítẹ́nì kájọ gbógun ti. kákóbò kò ní lọ́dún kan bẹ́ẹ̀ tí ì jábọ́. bíjọba mùsùlùmí la bá ní tí ọba dá àtàláfà àti kírísítẹ́nì ẹja gbógun ti. ẹ sì kìtìbó. ẹja jọ kọ́ ẹ júwe ilé fún un. pé lágbájá àfẹ́ o. kó sì mọ̀ pé ìfẹ́ nkọ́lọ̀ náà sì kọ́. ọmọ bóun ti mọ. ọmọ bó ń ti mọ ẹsẹ̀ rúbà irọ́ wọn ò ní sèyún. ẹ sì ní àṣẹ ṣọ̀kan. àmọ́ kò ní rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀ náà. Akramakumullah. a ní láti balance. àwọn kan di àwọn. orílẹ̀-èdè tó dá wa sí orílẹ̀-èdè ìdọ̀tí ni. bẹ́ẹ̀ni ìdọ̀tí inú ànábì Ádámù. bí Ọlọ́run dá wa sínú. nbí ọ dá wa sínú àbí ká sì gbà bẹ́ẹ̀. afẹ́wà sùpínà lọ. wọ́n ń dáhùn. ọlọ́run oníṣẹ́ onílẹ̀ tó mọ̀ kò dá wa pẹ̀lú rẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ni nbí owó lọ dá wa sí yìí. gbogbo tí ń bẹ lọ́hùn yẹnyẹn kò sí ní. kò sí yàn yín o kò sí ní. ọlọ́run ò sì ṣe àbòsí ó fi bẹ̀ sí àgbà fún gbogbo àgbáyé ni. òun mo fi sọ̀rọ̀ kẹ́jọ kan àwọn àfáà oníṣẹ̀ríà tí wọ́n láwọn fẹ́ gba ṣẹ̀ríà wọ́n misquote mi ṣùgbọ́n kò dùn mí kéèyàn misquote mi dùn mí torí pé yọ padà yé o yóò padà yé. ńgbà tó sì padà yé wọn àwọn náà wọ́n tó ń túbà. wọn à ní túbà ìṣẹ́jú mélòó wọn fi túbà rú èyún. mo ní àáyá táwa lè mú nàìjíríà tẹkùlá àhákọ̀tù kọ́ọ̀tì kìí sáyà nàìjíríà. àwa kọ́ la lè yún àwa náà ní tiwa o. wọ́n tẹkùlá mọ́sàtà. tí kọ̀ǹdíṣàn bá ti wà láti wà á mọ ní kábẹ́rù ọlọ́mọ. torí sàwùdí lónìí akọ̀tù kọ́ọ̀tì sàwùdí lónìí. sàwùdí lónìí yún tí a ní. gbogbo tó bá wọn ṣe lọ́lọ́run ti ṣe. ó ti bá wọn ṣe gbogbo ẹ̀ kalẹ̀ kò sí. ẹlẹ́sìn kan ni wọ́n bẹ́ẹ̀ni. gèfèrí ni wọ́n ìsìláàmù dé kò sí gèfèrí mọ́. ọ̀kan lù kan pa. ìran kan ni wọ́n lárúbáwá tápà kò sí lárúbáwá yíbò kò sí lárúbáwá gárà kò sí lárúbáwá fúlàní kò sí. kò sí kò sí. ìran kan ni wọ́n. lárúbáwá sàlálù làwọn. ẹ wo iye èdè tí bẹ nàìjíríà a ti pọ̀ jù. ẹ wo iye ìran ẹ wo iye ẹ̀sìn tí bẹ nàìjíríà ní. náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ربي زدني
علما أكرمكم الله. ṣé wọ́n ní ẹ jáde ni ẹ̀ ń so ká tẹ̀lé yín ẹ̀sùn àtẹ̀lé yín bàbá. ẹ̀ ń so. أعوذ بالله من الشيطان الرجيم. Allahu akbar. بسم الله الرحمن الرحيم. وبه نستعين ربي زدني علما. ẹ wo iye ìrántí bá Nàìjíríà ẹ wo iye èdè akọ ẹ wo iye ẹ̀sìn tó wà Nàìjíríà ní. mo tún sọ أكرمكم الله. ní Saudi ọparí ìfàyàbalẹ̀ fún wọn yẹn Bẹ́ẹ̀ni. ẹ pọ̀ lókè pọ̀ sálù sí bára kò Saudi. sí bára Saudi baba. àwa ni manda aláwo kánà Amina. amina sẹ́bẹ̀ lórí Nàìjíríà orí bẹ́ẹ̀ ń yà yín kí ni òun yàtọ̀. manda kálá Nàìjíríà kánà Kánà àyíká. Haifan. bẹ́ẹ̀ báyìí wọ́n ti yà yín ìpayà dé. àfáàyí baba a ní láti ṣe ṣọ̀kan between Christian and Muslim àwa méjèèjì ìjà kíkan àfi ká lọ balance ìjà kíkan oje. ká lọ balance ká balance ibi baba. tá a bá ti ní gọ́vùnà Christian deputy ẹ̀ gbọ́dọ̀ jẹ́ Muslim ọ̀pọ̀ Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni. tá a bá ti ní gọ́vùnà Muslim deputy ẹ̀ gbọ́dọ̀ jẹ́ Christian bẹ́ẹ̀ ni kí la máa bá ká. ibi ọ̀dà wa sínú níbi ọ̀dà wa sínú àríra wa kọ́ bì kan. àfáàyí Baba. àwọn tá a bẹ mọ́sálásí lójú ọ̀nà mùsùlùmí ẹ̀dá mójútó Ẹja mójútó. ẹ̀dá ń bẹ ń sọ́ọ̀sì ẹ̀ mójútó bẹ́ẹ̀ bí tí í bá lẹ́sìn bí tí a ní tọ́mọdálì kìámọ̀ ọlọ́run ọ̀ yẹn jú ẹ ẹ̀. bá gbé yóò kalẹ̀ àní ká ṣọ̀kan. لا إله إلا الله. ṣebí tí ń dàrú pọ̀ yìí wá dá ni. ودا. káwá gbé yìí lẹ̀ kásọ̀ kan ní àní ṣe yín àwa sọ yẹ gbẹ́dì yá tòótọ́. akẹ́ ànábì Baba. ká gbé yìí lẹ̀ káwá ṣe ọ̀kan ká ṣe ọ̀kan ṣoṣo. kásọ̀ kan Hàn. n tán pè ní unity nù torí pé àwa tá a ṣe unity we are incompatible people ẹ sì máa pẹ́ we are incompatible people àbára wa mu. bára wa mu na bọ̀mù tẹ́ ẹ bá bá lẹ̀ bàbá ìmáàmù bá ẹ mú kí bá. ẹnìkan lè ṣàwàdà ẹnìkan lè bínú ẹ wà ní ẹ máa sọ̀rọ̀ ẹ. ẹnìkan sọnù ẹnìkan lè jẹun ẹnìkan lè fara débi. àfáàyè baba. ẹnìkan lè jẹun ẹ ẹnìkan lè fara débi hàn. àfáàwà kan bẹ yín òun ò sí bí lónìí mọ́ ránṣẹ́ òun lẹ́sìn èmi bàbá ti lòdì báyìí èmi ò yẹn rántí pa ìjẹun látàárọ̀ mi ì rántí iṣẹ́ ọkọ̀ ebi yìí pa mí bá a ma jẹ látàárọ̀ dalẹ́ èsè bí nìkankan ó sì máa yàn lára. yàrá mo dé sí bàbá yìí yàrá sí báyìí alukun la mo wo sẹ́kàn ní sè mo rí pé bí n pa kàkín òun lè bí n pa wò alukun la mo wo sẹ́kàn ní sè mo rí pé bí n pa fa jẹjẹ inú tẹ̀sùbá lòun ti máa ibi tẹ̀síwá lè ti máa rí Ibẹ̀ ló ti rí. òun lè bí sì ń pa. Ó rí náà púpọ̀. bára wa mú but tó ń ti bá a ti rí o ọlọ́run fẹ́ ká ṣe sọ̀kan ọ́fíà sọ̀kan. kí wa lọ fẹ́ ká ṣe lára ara wa òun náà ní ká gba ọlọ́run gbọ́ Allah. Allah. ká fẹ́ ọlọ́run ìtàn pé unity nìyẹn ká fẹ́ ọlọ́run lára ara wa lára ara wa. either you like or not Ọ̀fẹ́ ọkọ baba ni. imamu Àkúrẹ́ Sheikh Abdul Hakim Al-Mubarak أدام الله حياته أفصى الله Akurede ورعاه. one Albarika one àbísọ̀ ọlọ́. Àmín. òun lọ́lọ́run fún imam bẹ́ẹ̀ ọwá ọwá ọ̀fẹ́ ọ̀fẹ́ ó ti fẹ́ ni tó fẹ́ fún wa gbárùkù tí tán sí ara rẹ̀ nínú Tán sí ìfẹ́ ara rẹ̀. ìṣọ̀kan nù. bí màá mú ọba kúkú kan wọ́n jẹ́ létí. Bẹ́ẹ̀ni. unity nù. unity nu. أكرمكم الله. alága wa níyà yìí lónìí alájí wa ajàfẹ́sìn òun lálága union gbogbo Oǹdó fún àwọn alápàtà bẹ́ẹ̀ni. abẹ́ẹ̀kọ́ ọ̀hún. ọ̀gá kọ̀gá okuru kòkúrú òdúdú kòdúdú olówó kòlówó ọmọdéègbè ọmọdéègbè ìnáwó ọ̀làhùn ntọ́lọ̀ ń gbé bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń gbé lẹ́nu. àfi kí wọ́n fi ọlọ́run lára rẹ̀ náà ń pè ní unity unity. àìmọ̀wọ́ ara ní mú káfíńtà bínú alápàtà. bẹ́ẹ̀ pàtẹ́ ní kunran lé yín ebi àmọ́ ni wọ́n gbà mọ́ ẹ̀ ṣàdá. afáàtọ́gà أكرمكم الله. agbẹ́ni tí wọ́n yẹ bẹ́ẹ̀ wò tiẹ̀ ṣe. unity nìyẹn Hàn. aláwọn apàṣẹ unity ní Al-Qur'ani kí ló wí. àwọn kò ti sàwùsù náà أعوذ بالله من الشيطان الرجيم bisimilayi بسم الله الرحمن الرحيم وبه نستعين ربي زدني علما
بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. واعتصموا بحبل الله جميعا. Ọlọ́run ní ẹ papọ̀ dìímọ̀ okùn èmi Ọlọ́run ṣinṣin ẹgbẹ́ àmú. بحبل الله جميعا. Kí ló kun Ọlọ́run gangan náà ní ìṣọ̀kan. Kàkẹ́ nẹ́bì ẹ fẹnu yín ṣọ̀kan ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ fi ìwà ṣọ̀kan ẹ fi ìrìn ṣọ̀kan ẹ fi èdè ṣọ̀kan ẹ fà níyàn ṣọ̀kan kí wájú tẹ̀lé wájú kí pàkọ́ tẹ̀lé pàkọ́. بحبل الله جميعا. Ẹ wá di okùn Ọlọ́run mú ṣinṣin báyìí. ولا تفرقوا. Ẹ má yà lọ́tọ̀. ولا تفرقوا. Ẹ má fi ẹ̀yà ẹ má fi jára yín. ولا تفرقوا. Ẹ má fi ìran ẹ má fi jára yín. ولا تفرقوا. Ẹ má fi èdè ẹ má fi jára yín. ولا تفرقوا. Ẹ má fi ẹ̀wà ara ẹ má fi jára yín. ولا تفرقوا. Ẹ má fi gíga àfa yìí Baba. tí wọ́n ń pè ní haiti sẹ́nà ní haiti wọ́n tún pè bó dáadáa gíga ní haiti àbí. Allah. Allah. Lágbájá no level wa ti kọjá tiẹ̀. Ó kọjá tiẹ̀ yẹn náà. àfa yìí Baba. ẹ má fi jára yín. ولا تفرقوا. level tí ìmáàmù ní ṣe kọjá wo tiwa yìí. Ó kọjá tiwa yìí. Bẹ́ẹ̀ni. Mélòó wà ní tiwa ń bi tìmọ̀ mú. bàbá wọ nítòsíbà bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. level tí ìmáàmù kọjá tiwa yìí. ọkọjá rẹ̀. Tó ń tẹ̀sùbà náà kọjá tíá. ẹ̀tọ́ ẹ̀ Bàbá rí wímọ́ kọ́. Ó kọjá tíá. àbásùnmọ́ ẹ̀ láwùn kọ́. ọkọjá tíá. tọ̀ Kí là ń bá ká? Kí là ń bá ká? Ní òlàwá dé náà. ولا تفرقوا. àmọ́ ẹ̀ wá o gbé level tí o tó ti Ẹ ẹ̀ já wa dẹ̀ Ẹ̀tọ́ wá ń bá wò wa wá sí. fáìn. ẹ̀tọ́ àwò pa àfáyín Ní adúdú lélẹ̀ ni. la ilaha illallah Adúdú họ́họ́. àfáyín Baba. ẹlẹ́mìí ni ẹ àṣàgbára ni màá bò lásìrí àṣìwò tí níyàn wọn náà ni. Ó yẹn wọn ọ̀rọ̀ kọ́ Ọlọ́run ló dá wa náà. ẹ̀yìn Ọlọ́run ló dá wa. àfáyín Baba. ẹ wá já wa jù ú lẹ̀. ولا تفرقوا. ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ واذكروا نعمة الله عليكم. ẹ má rántí ìdẹ̀rọ̀ Ọlọ́run tó parí sí àlá àfáyín. واذكروا نعمة الله عليكم. gbogbo tí ń bẹ lára wa ní ṣiṣẹ́ síbẹ̀ ló ṣe tàwọn míì ni. Kò sí bẹ́ẹ̀ báwọn mi o. àfáyín Baba. ọfẹ lomi lójú ojú lásán ló fún ọyọ bá sọ̀rọ̀ kó mbẹ. La ilaha illallah. Ọ̀là alẹ̀ ni. àfáyín Baba. ọfẹ lomi ni àìní ni Na'am. ọwọ́ ayọ̀ bá sọ̀rọ̀ kó mbẹ. La ilaha illallah. ọwọ́ alajulẹ̀ a máa ń tójú fírì náà Ọlọ́run ti mú kó Ọlọ́run ti mú kó. ọwọ́ àṣẹ tèmi rẹ ní kálá alẹ̀ kó sì máa rí Ó náà sì máa ṣiṣẹ́. kàkẹ́ nẹ́bì Baba. ó fún wa létí ọfẹ́ lomi náà létí ọwọ́ ayọ̀ sámú kó mbẹ Ọwọ́ tí ẹlòmíì ọwọ́ kọ náà alùpùpù sọ̀rọ̀. etí méjèèjì ló fẹ́ lomi àsámú tọrọ fi ṣe gbọ́ ó ti yọ kú o Bẹ́ẹ̀ bá wá tírú ẹni bẹ́ẹ̀ lábàá kọ́ mọ̀ pé ń sọ̀rọ̀. kàkẹ́ nẹ́bì Baba. ọfẹ́ lomi náà lẹ́nu bíi tèmi rẹ báyìí Bẹ́ẹ̀ni. àbáyé fáfún lásán ní bẹ́ẹ̀ ànótíkù tí jákọ́rọ̀ ṣe sọ ó ti mú kú o. Ọwọ́ alẹ́nu lásán. واذكروا نعمة الله عليكم. ọfẹ́ lomi ní rìjìlẹ́yìn ẹsẹ̀ méjèèjì alimasiyu tí ọjà kó sẹ́rìn ó ti mú kú o. Ọwọ́ akẹsẹ̀. واذكروا نعمة الله عليكم. wọ́n á rántí ìdára tọ́lọ́ ń sẹ́yìn pẹ̀lú rẹ̀ àwa rẹ̀ wúrà rẹ̀ wò Wo rẹ̀. nlé bàbá rẹ̀ sì wọ nìkan Ṣé wọ́n nìkan ni? nlé ìyá sì wọ nìkan Kéwú mélòó lọ́mọ? ládùúgbò sì wọ nìkan Ìwé mélòó lọ́mọ? inú ìlú sì wọ nìkan ni Iṣẹ́ wo lọ́mọ ṣe? ayé wa ń ké bọ̀ bá dénú ilé wọn lọ́wọ́ ní sọ̀rọ̀ Làákà ìmélòó lọ ní? ládùúgbò wọn níbọ̀ bá ti dé ọ̀rọ̀ sọ Kí ló ní tó fi nínú lọ́mọ? ìlú wọn níbọ̀ bá ti dé ọ̀rọ̀ sọ. Kó lọ gbọ́. نعمة الله عليكم. adúrú àwọn ìdẹ̀ra ẹ̀rọ bá gbà pálọ̀ ń ṣe ìdẹ̀ra fún kó kí mo sọ̀rọ̀ pé Allahu Akbar. واذكروا نعمة الله عليكم. abáyí إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. دخل رجلان على داود عليه الصلاة والسلام. àwọn arákùnrin méjì kan wọ́n wọlé tọ̀ Nábì Dáúdà Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Àmín.
wọ́n bẹ̀rẹ̀ sí bá a ṣe fàájì. wọ́n bá ṣe fàájì wọ́n najú pẹ̀lú ara wọ́n wọn. najú pẹ̀lú ẹ̀. fàájì náà dùn. àfààní Baba, akramakumullah. wọ́n wá lọ tán wọ́n lọ. Asaraili wá wọlé tọ̀ Dáúdà Adala. màláíkà tí gbẹ̀mí. Ọba pààyàn. fa akhbarahu malakul maut Asaraili wá sọ fún anabi Dáúdà Alayhi salatu wassalam. anna ahadahuma yamutu ba'da sab'ati ayyami. La ilaha illallah. àwọn ọ̀rẹ́ méjì tán wọlé bọ̀ nísìnyí o bí wọ́n ti ń lọ ìkànnì wọn kó tó di lẹ́yìn ìjọ méje sóni yọ fàyè lẹ̀. yọ fàyè lẹ̀ yọ sàlẹ̀ sí yọ gbẹ́mí mi onísìláyé mọ́. lẹ́yìn ìjọ méje lónìí yọ fàyè lẹ̀. yọ fàyè lẹ̀. akramakumullah. sáwọn yìí náà sì ń bẹ wá síwájú. o sì ń yà yín ẹ sájà máa bá tiẹ̀ lọ. àwọn ò sí bímọ. àwọn ò sí lára wa. ṣé wá sílẹ̀ wa wọn ò sí ń bẹ́ẹ̀. ọlọ́run kẹ́yìn ẹ sábì bẹ́ẹ̀ bá ti sàròyé ní sè é kàwé kẹ́ ẹ dìjú gbogbo yìí. o ti ẹ̀ lé tó bá òun obìnrin tó bá wà òun àti ti bá rojọ́ múra tí ó kànú. jẹ́nu. àjẹ́ ni àwọn lè sàjẹ́. ẹ jẹ́ wọn tún rojọ́ sí ẹ rí i pé wọ́n rojọ́ wọ́n kànú ẹ̀ ń so ọ̀rọ̀ Dáúdà. ọwọ́ nígbà tí ètò ọjọ́ méjì ọ̀kan fàyè lẹ̀. yọ fàyè lẹ̀. ìkọ́ bá yé lẹ́nu wọn. afayi baba Allahu akbar summa ra'aw Dahudu ba'da muddati ọwọ́ apẹ́ ó lé lọ́dún méjì ó tún wá rẹ̀ ni òun tí wọ́n ní òkú. Dáúdà wá rí kìíní kejì wọn tí wọ́n ní òkú kankan òkú nù. kò sí bí pé òkú mọ́ ni. fasa ala malakul maut ìwọ̀n bí ani màlúù kú. ìwọ̀n bí malaka kú nípa yìí. ń bi léèrè. ẹ̀yin malaka àṣẹyìn náà máa ń fulú ẹ̀. tọ̀ àwọn olùkọ́ wa nìkan là á máa kúrọ́. àṣẹyìn náà ń fulú rọ. bẹ́ẹ̀ malaka náà kíni náà dọ́dọ̀ yìí náà ẹ máa fulu ẹ. ó lè yọ kú kò kú mọ́. faqala malakul maut ọba sọ báyìí. Asaraili wa sọ báyìí anahu ẹni tí mo ní yóò kú ní jọ́ méje sígbà náà lamma kharaja min indik ń bọ̀ jáde kú lọ́dọ̀ rẹ̀ afayi baba wasọla rahimahu ọba ebi ẹ gbàkà lọ́ba tó. ọwọ́ atúmọ̀lẹ́bí ẹ tó ọ̀tọ̀ bẹ́ẹ̀ wulẹ̀ tiẹ̀ bí ẹni tó tún tó. afa baba kálukú ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ lé wọn ọwọ́ sọ wọn dẹni tí wọ́n ń sì ṣọ̀kan ó sọ wọn di oníṣọ̀kan. ládùúgbò wọn ó sọ wọn dé ní ṣọ̀kan kọ́dà nù mọ́ṣáláṣí wọn sọ wọn di oníṣọ̀kan. nínú ìlú wọn ó sọ wọn dé ní ṣọ̀kan. Allah nínú ọjà wọn sọ wọn di oníṣọ̀kan. kàkẹ́ ànábì baba faradallahu fi umrihi 20 aban Allah ọlọ́run bá ní ẹni tó dé ìṣọ̀kan lẹ́hùn sáàrin mọ̀lẹ́bí ẹ̀ sáàrin ìlú ẹ̀ sádùúgbò ẹ̀ ìrẹ́ malakul mauti má pa mọ́. má pa á má filẹ̀. mo tó fún ní increasement of life 20 years increasement. Allahu akbar. àṣàṣà kọ́ ó tu ẹbí rẹ. ó tó ẹbí ọlọ́run bá fi 20 years kún. sẹ́mi rẹ̀ ọmọ gùn sí bonanza. àbáyé baba ọlọ́run bá fi 20 years kún. now ètò múra jọba ayé lẹ̀ ó tún débi kan ọba gbàkàgbàkà ńgbà tí múra tó gbogbo ọdún tó fà ayé lẹ̀ ó tún ṣe wàhálà ńbẹ ó tún tò. wọ́n yìí ṣe ẹ̀ràn ẹ̀ wọ́n yìí ṣe lédi ẹ̀ wọ́n yìí ṣe fámìlì ẹ̀ ó ṣe wàhálà láàrin wọn ẹ má já ẹbẹ bí kan náà ní ẹbọ ọmọ ìlú kan náà ní ìlú ẹ̀ ń lù ìran oníran tí ẹ ṣe tiẹ̀ ó tún sọ wọn dorí ó sọ̀kan. tún so wọn pọ̀ baba ó so wọn pọ̀. ọlọ́run tún ní Asaraili àtúnfogún ọdún kan Allah bẹ́ẹ̀ ti ń fún ọkùnrin ní increasement of life tó fi lo 180 years increasement. lérí pé ń to ẹbí ẹlẹ́bí àtẹ̀bí tiẹ̀. Allahu akbar. ẹbí rọ. aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n yóò bá nàbì tí lọ́ọ́lé. sallallahu alayhi wa sallam. an Abi Hurairah radiyallahu anhu qala sallallahu alayhi wa sallam la tahsadu. anabi ni ẹ má kéta ara ẹ yín. má kéta ara yín kéta ọ̀dà nkankan. afayi baba wala tanajasu. afayi baba ẹ má tọpinpin ẹ ara má wádìí yín. ara yín káàkiri. wala tanajasu ẹ má yẹ̀yẹ́ ara ẹ má yín. dá yẹ̀yẹ́ ara yín lẹ̀ sí. wala tabagadu ẹ má bínú ara ẹ má yín. bínú ara yín ìbínú ọ̀dà nkankan. wala tadabaru ẹ má yẹra yín láwọ̀ padà. kíra yín láwọ̀ padà ẹ má pàwọ̀ ara yín dà. ẹ má bora. ẹ kílẹ̀ ẹ má bóra sí ẹ Àfáà kọ́ yìí. ìyanu baba. ẹ má fi àbòsí gbá yẹlẹ kẹfẹ lomi.
ẹ má fi jàmbá lẹ́nìkan kó bí kan. ẹ má fi àsọ tọrọ bẹni ẹlẹ́ni nínú jẹ́. ẹ má fi aṣọ tọrọ bá dèyẹ jẹ́. ẹ má pìtàn fúlà dání mọ́ṣáláṣí torí kéèké sọmọ ìlú yín. afa yìí baba. wala bay'a ba'dakum ala bay'in ba'di. Allah. ntẹnìkan bá ti rà má fa bò sí fowó kún kọ́ra padà. aláìsàn kágbà lọ́wọ́ rẹ̀ wọ́n fi 10,000 sí. o afa yìí baba. lágbájá ti rọkọ̀ yìí ọwọ́ kù 10,000 tí ì balance ni wọ́n wá dé èmi ọ̀rà ni 1 million. aláìtúndé ẹnìkan ti rà á ni. èlò lọ́ra. ó ti rà á ní bíi 2 million naira. ṣé 2 million lọ́ra èmi ọ̀rà ní 3 million. àníkọ́ra ó ti sanwó. àní wọ́n rà ní 3 million. ọ̀dà má wọrí àpè la wọn wà ilaha mọ́. illallah. ẹ má ṣe bẹ́ẹ̀. kí lẹ́ ṣe bẹ́ẹ̀ sí. afa yìí baba. gbà pẹ́ ń tọ́ra ń tiẹ̀ nù. Allah. ani Muhammad sọ̀rọ̀ lọ́wọ́. sallallahu alayhi wa sallam. wa kunu ibadallah ikhwanan ẹ jẹ́ ẹrú sí Ọlọ́run tí ọjọ́ ọmọ ya kan náà ẹ jẹ́ ọmọ ya kan náà nínú ẹ̀sìn al-muslim akhul muslimi mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ọmọ ya kan náà ni wọ́n la yaslimuhu ẹ má sábòsí fún wala yadhlihu ẹ má yẹ̀yẹ́ wala yakdhibuhu ẹ má kúrọ́ ma wala yakiru ẹ má kẹ́rí ẹ má downgrade yẹ ẹ má pé kí ni ó sọ. ẹ má downgrade yẹ ẹ sì ṣọ̀kan ẹ kó mara ẹ jó òun ò ríra rẹ pé àṣeyàn ni mí. Allahu Akbar. àṣemí náà rẹ ni jọ. kunu jami'an ya baniya idha atara khatibu wala tatafarraku ahada. kunu jami'an. kunu jami'an. ya baniya idha atara. ẹyọ ọmọ ya mi. kunu jami'an. ẹyọ ọmọ mi ẹ ṣọ̀kan. kunu jami'an. ya bunayya. ya